mi ò ní mo fẹ́ pariwo ìṣílẹ̀ o gbogbo eré tí mo ń ṣàlàyé mi ni pé mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí lára pátá kí n dẹ̀ pé gbogbo ayé kan wá bá mi ṣí mi ò ní mo fẹ́ pariwo ìṣílẹ̀ láyé mi kò wá sí mi lọ́kàn rí àmọ́ àwọn kan tí ń hùwà kan wọ́n máa ń fẹ́ pé àwọn tí ò tó mi wá gbé lé mi lórí èmi ò dẹ̀ kí n jàjà pé láti bí ogún ọdún sẹ́yìn gan mo máa ń bá ọlọ́run mi sọ̀rọ̀ pé ìwọ náà bá a bá rẹ̀ tó dá mi tó mọ̀ pé mi ò dẹ̀ kí n ṣẹgbẹ́ ẹ̀ ní ọ̀nà gbogbo nǹkan tó gbé lé mi lọ́wọ́ má gbà mí láàyè àti sọ síta pé mi ò kí n ṣẹgbẹ́ ẹni náà àmọ́ tẹ́ni yá fi máa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ òun bí kò máa ṣe fún mi. bí mo ṣe sọ fọ́nà mi ó dẹ̀ máa ń ṣe àmọ́ ṣe lórí àtọ́lọ́hún tí ń ṣe yẹn kò séyìí tí mo ń pariwo ẹ̀ síta ọlọ́run ọba tó wá gba ẹnu àwọn wòlíì sọ̀rọ̀ ó gba ẹnu àwọn àfáà sọ̀rọ̀ láti bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn wípé òun bínú sí mi gbogbo ọ̀dẹ̀ nínú ìbínú ọlọ́run sọ pé gbogbo orin tó ń ṣe fún mi mò ń pamọ́ra nígbà òun fẹ́ kí n máa pariwo fáyé nígbà yẹn ló ń jẹ́ káwọn ẹlòmíì fẹ́ máa take me for granted wọ́n máa fẹ́ máa fojú yẹpẹrẹ wò mí pé mi ò jẹ́ kankan ẹlòmíì ní owó tí ò yẹ kó fi lọ̀ mí á fi lọ̀ mí torí pé àwọn kan àtọ́jẹ́ ìgbésí ayé tí wọ́n ń gbé ìgbésí ayé kan máa pariwo ibi tán tí ì jẹ́ wọ́n á máa fojú ẹ̀wò wọ́n báwọn ni wọ́n tóbi jù tí wọ́n jẹmọ pé wọ́n ń tó tẹ̀tẹ̀. àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fọ́nà tó fàyè gbà mí torí ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe ìṣílẹ̀ yìí o torí ẹ̀ mo ṣe ni mo gbà tí ó di pé mo fẹ́ pé ohun tí mo pé lọ́dún yìí yẹn mo ní ó dáná màá wá pariwo láti fi lé márùn-ún ṣe celebration birthday mi. mo wá tún ní lẹ́yìn ẹ̀ gbogbo àwọn ọmọ mi lẹ́yìn mi I'm sorry gbogbo àwọn bàbá lẹ́yìn mi látòrí captain apá wípé màá fún gbogbo wọn nílẹ̀ tí mo sọ yìí tí mẹ́fà yọ̀ bẹ̀ lẹ́ẹ̀kan ni pé 2 years ago wọ́n bẹ̀ mí kí n ta ìkọ̀kan fún wọn ní 1.5 million wọ́n ní mi ò ní tà wọ́n plot wọ́n fi ń bẹ̀ mí láti rà á ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí torí ẹ̀mọ́ ní ṣe ni wọ́n á jẹ́rìí sí ilẹ̀ tá a pè ní 1.5 million ní 2 years ago tí mo ní mi ò tà àmọ́ tó ti máa pé nísìnyí o mo dẹ̀ wá fẹ́ fún àwọn tó tájọ́ ń ṣiṣẹ́ pé orí kọ̀ọ̀kan tí kì í yẹ ṣe 40 oná máa gbalẹ̀ yìí tí bá pa owó yẹn papọ̀ lórí nǹkan tí a tó ṣe àmọ́ ẹ̀yìn àgbàlagbà ẹ̀ lọ́sọ pé ẹnì kan kì í jẹ́ kí lè fẹ́ ó fẹ́ òun kò ṣe fẹ́ ṣe mo tún wá ní a máa yọ̀ǹda ilé kan fún ẹnìkan ilé yẹn lè kéré àmọ́ àwọn kankan wà tó jẹ́ pé àlùbáríkà bó ṣe kéré mọ́ yẹn tí wọn bá tẹ́lẹ̀ sí tó bá wọnú ẹ̀ báyìí àlùbáríkà dé báyìí tí n bá fẹ́ fún yàn ní owó títì màá ní ṣàbá mi mánéjì owó àlùbáríkà èmi mọ̀ pé tí n bá fi ọwọ́ mi tí mo fi fún èèyàn ní owó tó láǹfààní àti gbà wàhálà ìtẹ́ni yẹn tó bá fi owó yẹn síbi tó dáa àmọ́ àlùbáríkà ló kó sílé lórí mo ń ṣe wàhálà gan ọlọ́dẹ ìdè ládé ẹ má jà sọ̀rọ̀ jù ẹ já tẹ̀síwájú kábíyèsí mi ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ wájú yín o ẹ̀yin bàbá mi ẹ jọ tí bá kù sí o ẹ ṣàforíjì fún mi o mi ò lọ sọ o ẹ ṣàánú mi òní tó lọ náà mo fi bẹ̀ yín. Àgbákí. Tálẹ́ ní àkọ́kọ́. Captain wa Alhaji Adéyẹmọ Akeem. Ó ti yé ẹ̀dìdé ọlọ́run àdúpẹ́ àkóríire óyá bí òní tí ó pẹ́ torí àwọn èèyàn mi sọ pé àfikẹ́ ń kọrin fáwọn èmi ò lè sọ pé mo fẹ́ kọ orin kankan lẹ́nu àmọ́ wọ́n dúró dò pé mo gbọ́dọ̀ kọ orin màá dẹ̀bi ṣe kí ni màá kọ́ náà. Màá kọrin ọpẹ́. Óyá. Salau bí Sharafa. Àdúpẹ́ àkútẹ̀síwájú onígbọ̀ngàn wa nìyẹn. Ẹ máa dá sí gbòòrò. Ní máa lu gbọ̀ngàn gbígbà
pé àwọn aláìní mi ò tiẹ̀ lè sọ aláàjì Mudashiru ọ̀nà ẹ ṣe kíákíá lórí a máa lùlù a máa kọrin àádẹ́jọ́ orúkọ náà ni Alore TV. Saheed okay aláàjì Saheed Mudashiru okay alright congratulations ẹ má jẹ́ pé ẹ má sùn lé àwọn ọjọ́ ìṣòlókò adégòkè àkí mọ́gàjì ọkọ̀ orúkọ tiẹ̀ náà sí láì lùlù láì kọrin ọ̀rẹ́ náà bá lù máa ń kà sí ẹ̀yà àyànwálé ọpẹ́yẹmí àkútẹ̀síwájú tó bá wù ní ẹlẹ́fíṣọ́ àmọ́ tó dùn mẹ́rin ju pé fi hàn kọ́kọ́lọ́ kó wà láṣìírí kárí kọ́ lẹ́yìn bá lóun bẹ́ẹ̀ tà olórí nǹkan ẹ̀ àmọ́ mo bẹ náà kọ́nà kún wa lápá káàdì ṣe alájà aṣíní àjàrà ru bàlá ṣùgbọ́n àwọn ẹ̀sùn wọn. Congratulations ojú ọ̀nì tí wà á ti wá ti gba máa ń lọ́wọ́ ọ̀gá àṣìṣòfin ọlọ́run gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ nǹkan tí mo ṣe nínú yín á ti gba wọn lọ́wọ́ ayọ̀lá authentic ọ̀gbẹ́ni tí wọ́n yá akẹ́ nínú mi ò ní pẹ́ lórí àwọn orúkọ ìjọba ọlọ́run Fápẹ́tì Solomon ìwé ẹ̀yìn ọlọ́pàá. Wọ́n tó ti lo ojú lọ́dún kan ní báyìí. Ogun ló ń lò. Michael. Wọ́n ti ṣe sọ́bẹ̀ ilẹ̀ yìí o. Wọ́n ti pín oníkálukú fún un. Wọ́n ti ṣe sọ́bẹ̀ wọ́n ti pín oníkálukú fún un. Sọ̀bí ọ̀dọ́ ṣe ó wà ní ó ti yẹ yín. So Olúwatósìn àbí Olúwatósìn Michael. Mustapha Ọlátúnjí Ìṣọ̀lá Douglas láti lọ. Olúmídé keyboard bí ayá kíákíá bẹ̀rẹ̀ ọ̀nà ẹjọ́ ẹ̀ka ṣe pápápá Olúmídé nìyẹn akóríire ojú omi tí wà. Àlàmú ìlú ọ̀nàlẹ́kùn kíákíá ẹ̀bọ̀ sí gbogbo ọ̀nà. Ọlájọ́ ní púpọ̀ kọ́ ọ̀nà ìbùdó. Ọlájọ́ púpọ̀ láti ọ̀sìnà congratulation. Rahim Sharafa Ọlátúnjí Saheed Sharafa ojú oríire òsìlè Ọlátúnjí Saheed ìwọ̀n Ọlátúnjí Saheed àjọkí làwọn ẹ̀sìn Kazeem Hafiz Corona Hamzat Wasiu láti mọ̀ ṣe ọlọ́gbà lẹ́sìnbàdàn Imam Akim Lawan Imam mọ́ṣáláṣí ti Alhaji Abbas the Paramount King of Music awọ́dà Imam ó dàbí ó ti jayé lọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ni fún wọn ẹ̀yà àwọn ọjọ́ kó sọ́rọ́ májẹ̀ lọ́dún mi tó kú mọ̀ ìjìyà Baba Kudus awọ́dà wọ́n ti jayé lọ ẹgbẹ́ àwọn tọ́jú ẹ̀ sóyẹ ní Olúwaṣẹ́gun ọ̀dà pápá àpáyín àkóríire Jùbí Òjòlówó òní Azeez Ọlámídé ó dára Azeez Ọlámídé dá ẹjọ́ ẹjẹ́ àṣẹ kíákíá sábẹ́pọ̀ Suraju Alabi wọ́n jẹ́bẹ̀ òkè dábẹ́lẹ́ oyaya gbàgbà congratulations àbíkà síwájú gbàtsọ́mọ́ Michael Jekere wọ́n kò tí lọ́dún kan bá ń jìnnà ọgbọ́ akórílẹ̀ ọ̀rájì ara Adémọ́lá ìjìnlẹ̀ ti dé ìjìnlẹ̀ gbọ́dọ̀ wọlé oyè
ìjìnlẹ̀ gbóríire òjìye ojú ẹni tí God power obìnrin àkòsí rí God power yìí ọmọ tó ṣe àwọn POP nínú lẹ́bi kan ni àmọ́ mo máa ń gbádùn ẹ̀ ó dẹ̀ sọ fún mi jọ́kọ̀ pé aláàjì òun fẹ́ kọ́lẹ̀ ló bá lọ ṣe fẹ́ ṣe bó wá ní màá fún un lẹ̀ kò sí ní ẹ̀tọ́jú ẹ̀ pamọ́ fún ogun mọ̀ pé ó mo fún un lẹ̀ báyìí o obìnrin àti mọ̀ mo fi Ibrahim àgbàmánìà gbogbo Ìbàdàn ẹgbẹ́ oríire sà ojú omi tí Kọ́látúndé ìbílẹ̀jì kódà bánsà ọ̀yà bánsà kejì ni Latif Ọlábóyè ẹgbẹ́ rẹ̀ Latif Ọlábóyè wọ́n sùn lẹ̀ kọjá ní olùgbàgbà Abọ́lájí Fọlárànmí ẹ̀gbọ́n Bọ́lábọ̀ létí nìyẹn ẹ bá wọn tọ́jú ẹ̀ Ọlátúbọ̀sún Ọlárẹ̀wájú Fábọ̀dé Ṣẹ́gun ọ̀nì ẹ̀gbà ok Babátúndé Aláyọ̀dé ẹ̀gbọ́n Síkírù nìyẹn ẹgbẹ́ fún ọ 100 Sulaiman Níyì alójẹ́lẹ̀ ọ̀yọ̀yọ̀ wọlé sọ́kọ̀ gbogbo oríire Kazeem ìyọ̀dá àlàyé ńlá àwọn bàbá méjì Jẹ̀lílẹ̀ Akíntúndé gbogbo oríire ẹ̀yinjú David ó ti lọ ó ń já sí wa gbogbo oríire ẹ̀yà Jimoh Saka ṣé Jimoh wà níṣá ó dà kò sí Jimoh Saka Jimoh Babalọlá ni wọ Jimoh Babalọlá ọ̀yà ìgbà Jimoh Saka ó sì tòsí bá wọn dání kóná Idris Olúwadámiláre olóòsì ní àwọn ọmọ tó wà nínú ilé mi nìyẹn tó ń mọ̀ bí mo fẹ́ fún ọ ní ọba tó nìyẹn ok Olúwadámiláre ó nìyẹn Idris òfìlélẹ̀ ok kò sí wàhálà. ó wá ṣe eré pẹ̀lú pápá. alákùnrin yìí ó jẹ́ ìpolówó ẹ̀ máa bọ̀ táyà ni o máa ń lẹ táìsì ni o ó gùdù gan nípa ká lẹ táìsì ó gùdù gan ó mọṣẹ́ yẹn ṣe ó kàn wọ́n ṣùṣù náà ni pé kí nǹkan tó fi ẹ̀kọ́ rẹ̀ jẹ́ olùmọ̀ṣe fún mi tí mo fún mo bẹ́ẹ̀ polówó ṣẹ́ ènìyàn o tó bá jẹ́ pé o ní business card ni kó o há lé àwọn èèyàn pàtàkì lọ ó ti yé ògbólówó ẹni o Kọ́látúndé òun méjì yẹn Bánsà kejìlá Azeez Ọlámídé òṣìlẹ̀ àṣeyọjú ẹ̀ Fálẹ́tì Ibrahim máníjà ńlá gbólówà ẹkú dání fún ẹ̀kọ́ máa ń ṣiṣẹ́ lọ́wọ́ lójú agbo ìwé ilé tá a lábẹ́ fẹ́ yàn kọ́ Adékọ̀mí Muyideen kò sí mú ẹ máa ń bá tọ́jú ẹ̀ ìwé lẹ́tà aláfẹ́fẹ́ yàn kọ́ ṣáàtì gbé fún ẹ ẹ̀gbọ́n bọ́lá yọ̀ọ́yọ́ ló máa mú wa gbóná wà ṣọ́ gbé fún ẹ gbóná wà kọ́kọ́rọ́ nìkan náà mú fún ẹ mo mọ̀ kọ́ fún ẹ gbọ́gbọ́n bọ̀ tí ìwé lẹ́yìn gbogbo ẹ mọ̀ bá ń sọ lẹ́ẹ̀kan ẹni àní àtàbẹ́ fún nílé kò tí mọ̀ wọ́n fẹ́ fò nílé ó ti yẹ ẹni ẹgbẹ́ òmọ́ra ẹ̀ ẹni nìkan ní mo mọ ẹni yẹn nínú ara títí mi ó ti yẹ ilé kan sọ yìí wà ní Ìbàdàn ní Ayégún ẹni tó ń ta property yẹn wọ́n máa ń pè ní woman property ó ti yẹ yín woman ṣó lè spell ẹ̀ fún mi. woman property woman city property. woman city property ní Ìbàdàn ìyẹn ní Ayégún èèyàn máa gbá bí challenge yẹn wọlé àbí ìyá gbá bí challenge yẹn wọlé ó ti yé ọmọ bí wọn máa gbà débẹ̀ nìyẹn
ní ògbọ́ okay all right kọ́kọ́rọ́ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ rà ní gbogbo dẹ́tà sọ yìí ó sì ti mọ kọ́ bẹ̀ fún mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa rà ní kó ṣe pé kíkọ́ tó láwọn ọmọ onílẹ̀ máa ń dà mí láàmú gan wọ́n máa ń wò pé àwa ò ní àlè pariwo náà má ṣe jàmbá fún wa so mo ti náà experience kan sẹ́yìn so mi ò kí ń sábà sọ pé mo ń ra lẹ̀ mọ́ ó ti yé ẹ tó bẹ gba kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò gbọ́n rẹ̀ ẹni yẹn wà bí báyìí màá pe ẹni yẹn jáde tí wọ́n ti ń fún ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú ayé yìí náà ló ti di tiẹ̀ o kì í ṣe ilé náà ti kọ́ tán o ilé náà ti kọ́ tán ni tó kàn kú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ò tí ì kú mo fẹ́ kú gan ní gbogbo ìjẹta mọ́jẹ ni àmọ́ ọ̀la pé a ti dájọ́ sọ́nà àwọn ibìkan wà tó ṣe níjà àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára àwọn ilé tí mo sọ yìí ó ní ò jẹ́ kí n sọ pé mo ti kú lẹ́yìn kíkú nìkan ṣoṣo mo dẹ̀ mọ̀ pé mi ká pa ọlọ́run ká náà ni bí ìṣe fún ẹ̀rọ aṣẹ́kùn ara ẹ̀ pẹ̀lú dùnú àtayọ̀ àtàwọn afíà tí mo sọ ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó yá máa bọ̀ lẹ́lẹ́rìí yẹn ọ̀gá ẹ̀ àbí sí bá sọ láti ìṣẹ́jú àyà ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ ó ti yé orúkọ ẹni yẹn Sharafadeen Salaudeen. Láti ìsìn náà ló ti di tiẹ̀ o, kò sí ọ̀rọ̀ ẹni sìn, mi ò jẹ́ gbèsè lórí ẹ̀ o, ilé tí mo rà ní kọ́mpì ló ń tà mo dẹ̀ rà á, kì í ṣe pé bí àwọn ọ̀rọ̀ alẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹbí pọ́nmọ onílẹ̀ máa yọ ẹlẹ́nu. Bàbá mi aláàjì mi náà kò dádì mi jẹ́ ẹ̀rọ kan ní dádì mi jẹ́ ẹ̀rọ kan bàbá mi ẹ̀kú yóò sà bẹ́ẹ̀ tí ní máa ṣe náà mo ṣe ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ mi mo ṣe wù ẹ̀ olójú olúkábíyèsí sà bàbá jíjẹ́ ṣàrábà ó ti yé ojú òní tí wà gbogbo ilé tí mo fi ṣe yìí mi ò fi ṣákọ́ mi ò dẹ̀ fi yàngẹ̀ àwọn tí ò tí ì ṣẹlẹ̀ rí nílé oní ni mo máa ń láìkí láti ṣe láti lè fi máa ó ti yé ó ti yé láti máa fi tó àwọn èèyàn wa sọ́nà láti lè máa ronú pé ká ṣáà máa ṣe dáadáa pẹ̀lú ara wa náà ni ó ti yé bí ó fi ṣákọ́ bá a bá rí ẹni tó wà bí tó bá ronú pé bóyá mo fi ṣe bí ó fi ṣe pé dáadáa wọ́n náà ṣe dá èmi nìyẹn èmi máa ń láìkí kí n ronú àti múmú èèyàn dùn níwọ̀nba tí má lè ṣe tí ò ní pa ìlú náà lára ó ti yẹ torí náà ẹ̀yin àgbààgbà tẹ́wàá mí ẹ jọ ẹ fi ní súre fún mi ní ẹ fi ní ṣàdúrà fún mi ní mi ò sọ pé mo fẹ́ kóyàn kankan tí ó mú pé ẹ̀mí ìgbà èmi náà kì í ṣe mọ́ báyìí ẹ tí ò báyìí tí ì ṣe é sí á padà ṣe é pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ti yẹ ẹni tí ò báyìí tí ì ṣe é sí ẹni pẹ́ni yẹn náà tó padà ṣe é nígbà tó bá ti jẹ́ pé mẹ́rin tí sí nǹkan tó dáa congratulations Jarafa ojú ò ní tiẹ̀ o ò ní ta ilé náà wọ́n ṣe pílẹ̀ yẹn ṣe wà yìí ó máa dìrú àdìgbà mẹ́rin lọ́wọ́ mi o ní agbára ti ṣe lẹ́dùnmalè láti ṣẹ́jú ọ̀yá ó ti di tiẹ̀ o kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ dúró kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ dúró kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ dùn orúkọ mi ni mo fi rà á lẹ́yìn ìgbé káwọn ṣe changing of ownership
tó dẹ̀ máa ṣe jẹ́jú náà fún aṣèlú náà lójú ẹ̀yìn àfíìsì gbogbo ilẹ̀ tí mo rà gbogbo ilẹ̀ tí mo rà òun náà ló máa ń ṣe gbogbo ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Àkàndé ó mọ bí olórí gbèyàn rí o kò bá yẹ̀yàn ti yẹ. Àkàndé ó mọ bí ìjà akọni fún àpàdé akọni fún. Ó